إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀, ibi tí a wà náà ní àlàsì. Ìdá fi ń pè márùn-ún gbogbo náà láti mọ̀. Àwọn af'alul mudari'iyya la fẹ́ wọ̀n lónìí ní abẹ́ fi'lul mahmuz. Ní báyìí a lọ sí ojú pátákó láti lọ kọ àwọn ẹ̀kọ́ náà. A ní láti pa àwọn ẹ̀kọ́ eléyìí rẹ́ ká fi lè kọ àwọn ìmíràn. Níbi eléyìí náà ní gbára wa lásìkò púpọ̀ níbẹ̀ nítorí pé bàbú fa'ala yaf'ulu ló náà bá wá tó jẹ́ sí pé ó jọ ainul mahmuz. Gbogbo workings tá a ṣe níbi ainul mahmuz àtàwọn af'al tí a ti kọ́ síwájú ká máa fi wọ̀n bẹ́ẹ̀ yóò yé wa inshallah. A máa bẹ̀rẹ̀ af'alul mudari'iyya látara ìrìn ènìyàn mẹ́fà tí à ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n sì ń bí báyìí àti àwọn tí a dojúkọ àti àwọn tá à ń sọ̀rọ̀. Lẹ́yìn ẹ̀kọ́ tó ní inshallah wá bọ́ sí af'alul amr. Qara'a. A fẹ́ mú fi'l mudari wá lápèjúwe. A ṣe báyìí. Tá a bá dà á pọ̀ yóò di yaqra'u. Ọkùnrin kan tí kò sí níbí báyìí ó ń kà á lọ́wọ́lọ́wọ́ àbí ó máa padà kà á. Ọkùnrin méjì. Ọkùnrin méjì ó máa jẹ́ yaqra'ani. Yé ni ẹ báyìí. Yaqra'ani. Àwọn ọkùnrin méjì tí a dojúkọ yìí, àwọn ọkùnrin méjì tí wọ́n sì ń bí báyìí wọ́n ń kà á lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n máa padà kà á. Yaqra'u gbogbo náà la máa rí nínú Qur'an. Àwọn ọkùnrin tó pọ̀ wọ́n máa jẹ́ yaqra'u. A lè sọ pé àwọn ọkùnrin tó pọ̀ yìí máa bẹ̀rẹ̀ látòrí
ènìyàn mẹ́ta sókè. So tó bá ti lè pé mẹ́ta sókè ìgbà tá a mọ iye wọn mọ́, so yaqra'un ni ó máa jẹ́. So yaqra'un ni ó máa jẹ́. So yaqra'un. Yaqra'un ni ó máa jẹ́. So lẹ́yìn rẹ̀, so obìnrin kan tí kò sí níbí báyìí, so yaqra'un àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì níbí báyìí, wọ́n ń kà á lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà kà á. So obìnrin kan tí ó sì níbí báyìí, ó máa jẹ́ taqra'u. Obìnrin kan tí kò sí níbí báyìí, ó ń kà á lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà kà á. So obìnrin méjì, ó máa jẹ́ taqra'ani. So taqra'ani. Taqra'ani àwọn obìnrin méjì tí wọ́n sì níbí báyìí, wọ́n ń kà á lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà kà á. So àwọn obìnrin tó pọ̀ máa jẹ́ yaqra'na. So wọ́n kì í ṣe lọ báyìí. Dàpọ̀. Taqra'na àwọn aṣọ táyì di yá. Nítorí pé yá lọ ń tọ́ka sáwọn obìnrin tí wọ́n pọ̀ tí yaqra'na àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì báyìí, wọ́n ń kà á lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà kà á. Ọkùnrin kan tá a dojú kọ yóò máa jẹ́ taqra'u. Taqra'u ọkùnrin kan tí a dojú kọ, ó ń kà á lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà kà á. Lápèjúwe, madha taqra'u kí ló ń kà? Madha taqra'u kí ló ń kà? So taqra'u ó ń kà á lọ́wọ́ àbí wọ́n padà kà á. So ọkùnrin méjì ó máa jẹ́ taqra'ani. Láìpẹ́ tẹ́ bá gbàgbé, mo sọ pé yàtọ̀ eléyìí sí àwọn tá a ṣe tẹ́lẹ̀, ó ní pé àwọn tí ó bá já sí pé à ń bá sọ̀rọ̀ àtàwọn tí ó sì níbí báyìí, yá àti tá ni ìyàtọ̀ wọn. Tó bá jẹ́ pé àwọn tí wọ́n sì níbí báyìí, òun máa jẹ́ yá. Tó bá jẹ́ pé àwọn tó já sí pé wọ́n wà níbí báyìí, òun máa jẹ́ tá bíi taqra'ani. So ó mì pé eléyìí tó fi jẹ́ yaqra'u, èló máa jẹ́ taqra'u. Àwọn ọkùnrin tán pọ̀ tí wọ́n sì níbí báyìí, wọ́n ń kà á lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà kà á. So wọ́n kì í ṣe lọ báyìí. Taqra'un ó lọ báyìí. So lẹ́yìn rẹ̀, so obìnrin kan tó ń kà á lọ́wọ́ àbí wọ́n padà kà á, òun máa jẹ́ taqra'i. Wọ́n kì í ṣe lọ báyìí. Ẹ̀kọ́ taqra'u báyìí. Lọ sí yáwó tàbá dàpọ̀ yóò wá di taqra'i.
so taqra'in. So taqra'ina yàní pé kí ni o, obìnrin kan ó ń kà lọ́wọ́lọ́wọ́ gbàtẹ́ bá bó ọkùnrin sọ pé madha taqra, so tá ẹ pa ẹ lọ́mọbìnrin ẹni pé kí ni o, madha taqra'in, kí ló ń kà, madha taqra'ina, kí ló ń kà, so nìyẹn. So obìnrin méjì náà máa jẹ́ taqra'an. ọwọ́ kí n ṣe lọ báyìí taqra'u. ṣe tó bá ń bá wa lábọ̀ yóò ti mọ bó bá ti ń gẹ̀ẹ́tì ánsà àti ibi tá a ti ń mú àwọn irinṣẹ́ yẹn wá. Taqra'an, àwọn obìnrin méjì tí a dojúkọ yìí wọ́n ń kà lọ́wọ́ làbí wọ́n padà kà á. Àwọn obìnrin tó pọ̀, so yóò á máa jẹ́ taqra'na, so wọ́n kí n ṣe lọ báyìí plus nun, so yóò á jẹ́ taqra'na. Taqra'na, àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ní báyìí wọ́n ń kà lọ́wọ́lọ́wọ́ àbí máa padà kà á. So ibi tí mò ń sọ̀rọ̀ yóò máa jẹ́ aqra'u, so wọ́n kí n ṣe lọ báyìí ẹ̀kọ́ lọ́kọ́ qara'a. Àbádà pọ̀ yóò á di aqra'u, mò ń kà lọ́wọ́lọ́wọ́ àbí máa padà kà á. Aqra'ul Qur'ana, mò ń ka Qur'an lọ́wọ́lọ́wọ́. Lẹ́yìn rẹ̀, so àwọn tá a pọ̀ tá à ń sọ̀rọ̀ àbá jẹ́ méjì, òun ó máa jẹ́ wọ́n kí n sì tiẹ̀ lọ báyìí tí ó máa jẹ́ naqra'u, àmọ́ wọ́n kí n ṣe nìyí. Àbádà pọ̀ yóò á jẹ́ naqra'u. À ń kà lọ́wọ́lọ́wọ́ àbí mo padà kà á. So naqra'ul Qur'ana, à ń ka Qur'an lọ́wọ́lọ́wọ́ àbí mo padà kà á. So bó ṣe jẹ́ nìyẹn ní kúkúrú. So ibi tá a ti dá dúró nìyí báyìí. Tó bá di ilé ẹ̀kọ́ tó ń bọ̀, a tún máa bá af'alul amriyya lọ, inshallah. So ẹ dẹ̀ má gbàgbé tó bá ní àfikún àbí àyọkúrò àbó tiẹ̀ ní ìbéèrè nípa ẹ̀kọ́ ni, so kó kàn sí wa lórí àwọn nọ́mbà wọ̀nyí. So subhanaka Allahumma bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.